ọmọ Yorùbá pátápátá ní tìlé tòko ẹ jọ̀wọ́ mo fẹ́ kí gbogbo wa kí a fi etí sí ọ̀rọ̀ tí Rasheed Olúwo Amugbo of Iwo Land tí ó sọ kí n tó fún ní àwọn èsì ẹ̀ nítorí èsì ọ̀rọ̀ ẹ̀ wà níbí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo kàtìkàtì tó sọ kó tó gbèsè ẹ ṣé. ọ̀sọ́ba kan tó jù mí lọ nílẹ̀ Yorùbá gbogbo alájọ jẹ́ paramount rulers wọn paramount rulers nílùú bàbá ríra wa kákìra wa ṣùgbọ́n èyí tá a bá rí tó bá ti fẹ́ máa bàlújẹ́ tó fẹ́ máa fi owó rẹ̀ tó fẹ́ máa fáwọn ọba kan ní Abẹ́ẹ̀wò àti àwọn ọmọ ọba kan tí ẹ lọ ń gba ìgbàkúgbà tí ó fẹ́ máa ba ìlú jẹ́ irú ọba ń bá a náà bá rí àdìpọ́nlé. ọyẹ ìyá rẹ̀ irú ẹ̀ lọ ṣẹlẹ̀ tẹ́rí tó ṣẹlẹ̀ Ìbàdàn tẹ̀yẹ tálàfin jókòó tí ọ̀pọ̀n lẹ́ẹ̀mí. bẹ́ẹ̀ tó bá ti lé òun ọmọ ìbàjẹ́ tó ń ṣe ń bò òun á máa sọ pé òun á máa sanwó fáwọn tí wọ́n pè bloggers lókè àmọ́ bàálù kan jẹ́ tọ́ba ń bàálù kan jẹ́ àwọn tí wọ́n tọ́ sanwó fún wọ́n ń sọ fún wa nípò ń sanwó fún wọ́n máa sanwó owó ìbànújẹ́ ni ọ̀tẹ̀ fún ìwọ ni ìwà abanijẹ́ ènìyàn wọ́n bá ànijẹ́ kú lọ́jọ́ tàbá dàkún àti ìbànújẹ́ ọba kan fẹ́ jẹ́ kí wọ́n máa rò pé òun lòun dáa jù tá a sì máa ti ń bẹ lábẹ́ rẹ̀ tá a mọ gbogbo tẹ̀ a mọ̀ pé lẹ́yìn a mọ gbogbo tẹ̀ ti ṣe tipẹ́ káwọn àmọ́ náà ká mọ̀ pé. ọmọ mi mo sọ nílùú obìnrin ọkùnrin mo sọ ní Odùduwà mo ń tún wọn ṣe ni bó ṣe wọ̀ gan tí o lè léèsì aṣọ ńlá aṣọ dáadáa o lè ṣe kíni o lè fi bó ibẹ̀ ṣùgbọ́n tá à ń ṣe ni pé gbogbo ibi tẹ́ ẹ fi ń rántí wọn yìí gbogbo ibẹ̀ ní ń dọ̀tí gbogbo lẹ̀ ń dà yẹn lórí ṣé bàbá tèmi kọ́ wo gbogbo àwọn bàbá mi èsì ìpààyàn àwọn bàbá Ṣàngó ìpààyàn Ṣàngó ran ìlú lọ́wọ́ ni. lákọ̀ọ́kọ́ náà lórí ọ̀rọ̀ pé Olúwo sọ pé òun ju gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ kò sí ọba kankan tó ju òun lọ lóòótọ́ ni kò sí ọba kankan tó gbọ́dọ̀ ju Olúwo lọ tó dẹ̀ gbọ́dọ̀ ṣe orí burúkú tó bí Olúwo ṣe ń ṣe orí burúkú yìí ọba wo ló fẹ́ bá Olúwo sọ pé òun àti ẹ̀ lẹ́gbẹ́ ọba wo níwọ àti ẹjọ́ jẹ́ ẹgbẹ́ nílẹ̀ Yorùbá ẹgbẹ́ ń bí ko àbájùmọ̀ gbélé pọ̀ ìwọ ò ń mugbó ẹ́míà ni ẹ́ so kò sí ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ ọba aládé gidi tó gbọ́dọ̀ sọ pé òun ju Olúwo lọ tàbí tí òun àti Olúwo jọ wà ní sàwáwù ẹgbẹ́ ẹyẹ báyìí lẹyẹ máa ń wọ́tọ̀ ìwọ náà mọ àwọn ọba tẹ́ ẹjọ́ jẹ́ sàwáwù tẹ́ ẹjọ́ mugbó so kò sí ọba ilẹ̀ Yorùbá kankan tó tó ọ níbi orí burúkú tó ń ṣe àti òfò àti ìdààmú tó ń fún gbogbo ìlú Ìwó àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ kò sọ́ba tó tó ọ lóòótọ́ ìwọ nìkan ló ń dá orí burúkú ẹ ṣe so ní tìyẹn o right pé kò sọ́ba tó jù ẹ lọ ọba wọ́n ò lè péré ẹ lọ́ba ńlẹ̀ Yorùbá àkọ́kọ́ nìyẹn ẹ̀míà ni ẹ àáfàá ni ẹ ò dẹ̀ kì í ṣe ẹni tó jẹ́ pé ìran Yorùbá gbọ́dọ̀ máa sọ pé a ní ọba lórí àpèrè ìwọ ò ń ṣe ọba lórí àpèrè ó ń ṣe agbára lóní ipò tọ́ sí ẹ wọ́n ṣe ipò ṣe mistake dọ́dọ̀ ẹni nípa àwọn olóṣèlú nípa àìfojúsílẹ̀ àti àìmọ̀ nǹkan tó kàn tí wọ́n fi rú Olúwo jọba nílùú Ìwó kí wọ́n fi ewúrẹ́ ṣọ́ orí àpèrè ó sàn ju ìwọ Rasheed ẹrúkẹrú abilala lẹ́nu oníkótókótó tí wọ́n fi sórí àpèrè ọ̀yọ́ àpèrè Ìwó bẹ́ẹ̀ ni dalérú dọ̀nàrú òfarunmú pọ̀ mọ́ ti pàkọ́ Rasheed onílala lẹ́nu ẹrúkẹrú abilala lẹ́nu olè ọmọ jígólò àtúrọ́ tàbí èlùbọ́ ọmọ wọ́kewọ́ke ọba òwò àlẹ́fẹ́ jọ jẹ́gbẹ́ ní sàwáwù yẹn ọba wa ló fẹ́ jẹ́ sàwáwù ẹ nínú yẹn kò sọ́ba tó gbọ́dọ̀ tó ẹ nínú orí burúkú tó ṣe kọjá àti tó ṣe lọ́wọ́lọ́wọ́ ẹrú Saudi olòṣì ọba Amugbo. bákan náà mò ń tẹ̀síwájú
ó sọ wípé ọmọ rẹ ìwọ sọ ọmọ rẹ nílùú Ìwó ó wá sọ ní Odùduwà ìmí ẹran di èèyàn orí ẹ ò pé Rasheed Amugbo ọmọ rẹ ó sì wá jẹ́ Odùduwà ọmọ àtọ̀húnrìn wá ọmọ ìrankíran tó bí ó ti á sọ lórúkọ àwọn baba ńlá wa ńgbà tó ṣì èrè ara ń tà sọ fún ẹ nìyẹn igbó tó mu yìí lọ fi ilẹ̀ yéé mu mọ́ kò bá ẹ lára mu Rasheed yéé mu gbó mọ́ Rasheed yéé mu gbó mọ́ tí ẹ fi gbó lẹ̀ igbó tó mu yẹn bó ẹsẹ̀ mu gbó tán ni kó tó wá jókòó kó tó kásọ sọ́run kó dàbí ọ̀bọ lórí àpèrè tó jókòó lé kó sọ pé wọ́n sọmọ ẹ ní Odùduwà sóò sí èrè ni òun lálàá ni tó fi máa sọmọ ẹ lódùduwà ọmọ Fúlàní descendant ọmọ tí Fúlàní bí ó ya wèrè ní lórí ẹ ò pé ni Olúwo ṣé igbó tó mu yẹn tún kó sí ẹ lórí kò jẹ́ kó mọ nǹkan tó ń ṣe mọ́ ó ṣe wá sọmọ ẹ lódùduwà wàá sọmọ ẹ ní Usman Dan Fodio descendant láyéláyé ó ṣe wá sọmọ ẹ lódùduwà ó bà ìtàn àti ìran ilẹ̀ Yorùbá jẹ́ ìran Yorùbá Odùduwà ẹlẹ́bọ àtẹ̀wọ̀n ọ̀rọ̀ olóòṣà olè amukun mẹ́kọ̀ọ́ òpònú ayírádà ó sọmọ rẹ ní Odùduwà ṣó o sínwín nígbà tó sọ ṣó o sùn ni ṣé ṣe pé ńgbà tó mu gbó tán o tún ti mu ògógóró le ó ṣeé ṣe kó jẹ́ pé o ti mu ògógóró mọ́ mi ìmọ̀ kan tó pò mọ́ ògógóró tó mu anyways for your information ọmọ tó sọ ní Odùduwà in case of tí Facebook bá tún máa gbé wá ní ọjọ́ ní ayé àtúnwá fún àwọn ọmọ tó máa tún padà gbé wá tí àwọn generation unborn tí wọ́n máa fi rí ọ̀rọ̀ burúkú òṣì tó sọ lénìí tí ẹ bá gbọ́ tí Olúwo sọ pé òun sọ ọmọ rẹ̀ ní Odùduwà ó lè àtúrọ́ tàbí èlùbọ́ ni ọmọ tí Fúlàní bí fún kò lè jẹ́ Odùduwà àwọn baba ńlá ti wá lódùduwà kò sì sí ẹnìkankan tó sọ ọmọ ní Odùduwà rí ní inú ìran Yorùbá o ò sì lè da ìtàn wa rú o ò lè dorí ìtàn wa kodò ọmọ Fúlàní tí ó bí fún ẹ nínú pálásì ẹ ó máa jẹ́ orúkọ rẹ Rasheed Adéwálé ti ìlú Ìwó ó ní kó sọ ọmọ ẹ kó máa jẹ́ ọmọ ẹ ò lè jẹ́ Odùduwà kò lè jẹ́ orúkọ àwọn baba ńlá wa kó wá di ọjọ́ iwájú kí ọmọ àlè ọmọ ìrankíran tí Fúlàní bí fún ẹ kó a máa claim pé Odùduwà lòun wọ́n sọ òun lórúkọ baba ńlá bàbá àwọn irọ́ ńlá ni o ọmọ àlè ni ọmọ Fúlàní lọmọ tó bí tó wà ní orí àpèrè ní ìlú Ìwó tí Rasheed ẹrúkẹrú abilala lẹ́nu Amugbo bí tó ti yẹ kò jẹ́ kí yẹn máa rò nínú score rẹ ọmọ jígólò ọmọ Rasheed Olúwo abilala lẹ́nu ẹrúkẹrú olè ọmọ jígólò ọmọ wọ́kewọ́ke ó wá ló sọ ọmọ tí Fúlàní bí fún ẹ ní Odùduwà ó fẹ́ dorí ìtàn ilẹ̀ Yorùbá rú ó fẹ́ dorí ìtàn wa ọmọ kókótù òjíire ó fẹ́ bà ìtàn wa jẹ́ Ọlọ́run ò ní fún ẹ ṣe Ọlọ́run ò ní gbà fún ẹ àwa ìran tá a wá láti ilẹ̀ Odùduwà rèé kò sí ẹ̀dá kan tó sọ ọmọ ẹ̀ ní Odùduwà rí ó dẹ̀ lè bà ìtàn wa jẹ́ ọmọ àlè ni ọmọ tó bí ọmọ Fúlàní tí Fúlàní bí fún ẹ èyí tó sọ nílùú Ìwó wàhálà ti ẹ nìyẹn kò kàn mí ogún yín ni ní Ìwó bó bá ti tẹ́ wọn lọ́rùn kó máa jẹ́ lúwo àmọ́ tó sọ ní Odùduwà tó jẹ́ orúkọ gbogbo òun ni bàbá gbogbo àwa ọmọ káàárọ̀ òjíire o ò lè sọ ọmọ tí Fúlàní bí fún ẹ ní Odùduwà láti bà ìtàn wa jẹ́ lọ́jọ́ iwájú akọ́ gbogbo ọmọ kóòtù òjíire kọ́ ọmọ tó bí yẹn tó pè ní Odùduwà yẹn olè ní ẹ́ olè ajíbolè olè Olúwo olè ajíbolè olè amúgbó ẹrúkẹrú abilala lẹ́nu ẹrú Saudi owó tó gbà Saudi ló fi ń dalẹ̀ Yorùbá rú Ọlọ́run ò ní fún ẹ ṣe bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn ọmọ àlè lọmọ náà o ọmọ Usman Dan Fodio descendant ni ọmọ tí ìyàwó Olúwo bí ní ìlú Ìwó lórí àpèrè tó wá fẹ́ jí orúkọ àwọn bàbá wa gbé láti sọ ọmọ náà láti fi da ìtàn wa rú ní ọjọ́ iwájú akọ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire sọ pé olè àtúrọ́ tàbí èlùbọ́ ni ẹ́ ọba ìyà ló jẹ lórí àpèrè Ìwó ò lọ́ba kí Ìwó wá fi ẹrú wẹ́wẹ́
tàbí ẹran gan sórí àpèrè kí wọ́n máa pè pé àwọn ò tí ì lọ́ba o ṣùgbọ́n àwọn ní ẹran kan nínú pálásì táwọn ń fún léèrí ó sàn ju ìwọ Olúwo yìí lọ ọ̀bọ láńgídò ni ẹ́. ní èyí tó tún sọ ní bí a ṣe máa bọ àwọn bàbá wa káyé dògógóró lé wọn lórí káyé ṣe kinní kan fún wọn ká lọ wọlé èsì fún wọn ojú orórì bàbá tó bí ẹ mélòó ló ti lọ da léèsì bójú orórì bàbá ẹ bó tiẹ̀ jẹ́ pé a gbọ́ nínú ìtàn tí orí social media yìí náà ládẹ̀ ti gbọ́ tí wọ́n sọ fún wa ń bì pé bàbá tó wọn bàbá ẹ délédélé wọ́n ní bàbá tó bí ẹ jalè ni wọ́n dẹ̀ dáná sun ní ìlú Ìwó bó ṣe wá di pé ò lè lọ́wọ́ ojú orórì bàbá ẹ kó o lọ máa da léèsì kó o lọ máa da aṣọ àránbó níbẹ̀ àwọn aṣọ tó o bá wọ̀kùn pálásì kó o lọ dáàbò ojú orórì bàbá ẹ kó o lọ máa pe bàbá ẹ jáde kó o máa wá káṣọ àwọn àlòkù tó o ti wọ̀ kó o máa kó lé lọ́wọ́ ìwọ kọ́ ló máa kọ́ wa bá a ṣe máa bọ bàbá tiwa Odùduwà bá a ṣe ń bọ́ láti ìgbà ìwáṣẹ̀ bíbọ làwa ń bọ wọ́n àwọn ni ò nílẹ̀ àwọn náà lórí àpèrè tí gbogbo ọba jókòó lé kó o gbé ẹnu rírùn ẹ sọ́hùn bàbá tiwa ni Odùduwà ìwọ ti ní kì í ṣe bàbá tiẹ̀ àwa náà ò kà ẹ́ mọ́mọ́ nítorí o ti sọ wípé gbogbo òrìṣà tá à ń bọ nílẹ̀ Yorùbá gbogbo àwọn baba ńlá wa tá à ń bọ nílẹ̀ Yorùbá tá à ń kí tá à ń ṣèrántí wọn ò ní o hate wọn with passion so àrùn ẹ níṣẹ́ má kọ́ wa bá a ṣe máa daṣọ bò wọ́n tàbí a máa da ògógóró lé wọn lórí kòkò wọn ò bá máa rin gbìndín kán máa sun gbàlà ká máa depo lé wọn lórí ká máa dobì lé wọn lórí o ò ń ṣe ọmọ ìran wa ìran ọmọ àlè ní ẹ́ ó ti declare wípé ìwọ ètì àwọn baba ńlá rẹ with passion ó sọ ẹnu ara ẹ ló fi sọ òrìṣà ni wọ́n má kọ́ wa bá a ṣe máa sìn wọ́n kò kàn ẹrú Saudi tó ń sìn Muhammed tiẹ̀ tí ò ń ṣe apààyàn tó ń sìn òun ni kò continue láti máa sìn àbí fúnra ìrà òpònú ayírádà ó tún parọ́ ó tún parọ́ pé Ṣàngó kì í pààyàn bẹ́ẹ̀ ni gbogbo òrìṣà ilẹ̀ Yorùbá kì í pààyàn ṣùgbọ́n Ṣàngó ajàmájẹ̀bi ajàmámàlà ni ìwọ lọ ṣe tí wọ́n fi rán Ṣàngó sí ẹ lóòótọ́ ni Ṣàngó kì í pààyàn ajàmámàlà ni ìwọ lọ ṣe tí wọ́n fi rán Ṣàngó kò wá wò bóyá Ṣàngó máa ń pààyàn yóò pa ẹ́ tiyètiyè gbogbo ohun tó bá gbé báyìí Ṣàngó kì í jà láì jẹ́ pé wọ́n bá bẹ̀ lọ́wọ́ ẹ̀ bó o bá sì jalè yìí tí ìjà yóò fi da ilé rú tí ó dọ̀nà rú tí ó dàrin ọmọ ẹbí rú da ara rú tán bá ní Ṣàngó tán bá pè é ó yá lọ bá wa wá nǹkan ìwà àwọn bàbá wa olódodo ni wọ́n yóò gbé ẹ jáde làǹlà níbi tó bá wà yóò sì la àyà ẹ gàràgà nítorí gbé yóò gbélé ẹ láyà yóò sì mọ bá tiẹ̀ lọ òpùrọ̀ atúrọ́tà ṣé Muhammadu ò kì í pààyàn bọ́tà kò sọ pé Muhammadu ò pààyàn gbogbo ogun tí Muhammed fi jihad gbà ilẹ̀ onílẹ̀ tó gbà tó fi jihad gbà kì í ṣe ìwà olè kì í ṣe ìwà jàǹdùkú apààyàn nìyẹn ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ pé wèrè tẹ́ gbà sínú ẹ̀sìn lọ́sàn gangan torí yóò máa mú wa tanu àbùkù lu ẹ̀sìn yín torí òun ni yóò máa fẹnu ẹ̀ sọ̀sọ̀kúsọ kiri kò sí nǹkan tó kàn ẹ̀ pẹ̀lú bá ṣe ń sin àwọn baba ńlá wa àbá àdá ògógóró lé wọn lórí àbá àdá ẹmu lé wọn lórí kò kàn ẹ́ o gba ìlànà yẹn ò gbà nìyẹn kọjú mọ́ ẹrú Saudi tó yà owó tó gbà ló ń ṣiṣẹ́ ò dẹ̀rẹ̀ dalẹ̀ Yorùbá rú o lè tún ìtàn wa kọ bá a ṣe wà nìyẹn irú ìyàn tá a jẹ́ nìyẹn tó bá mọ̀ pé o kì í ṣe òrìṣà dìde kúrò lórí àpèrè yẹn ọmọ àlè ẹrú kẹrú abilala lẹ́nu.